جزى الله عني ظلمة الليل والضجاء شفيع من دجى الكفر مكرجاه يبيت يرى النجم والكل راكب. bàbá wa wọ́n ní bàbá Madibo ló pè wọ́n tó bá ṣe tán tọ́ bismillah. شفيع الخلق والجود والعطاء عظيم مطايا من دجى الكفر مكرجاه وذاك الذي لولاه من كان كائنا ولولاه لم نسلك من الحق من أجاه دعا الخلق للمولى بكل فعاله وبحقه يجد وراحا وأبلجا ويا ربي هب لي باليمين وصحبه كمال مرادي من سعادة من تجاه عليه صلاة الله ثم سلامه مع الآل والصحب الكرام ومن نجاه مع الآل والصحب الكرام ومن نجاه. àwọn tá a wà ní àyè eléríire ní àyín. ká dákun torí Ọlọ́run bí wọn náà ti mọ̀ pé eléríire ni ọ́ àwíyé dákun yorùbá Ànábì Muhammad kó yorùbá ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. bá yorùbá Ànábì Muhammad dáadáa tó láàyè yìí. sallallahu alayhi wa sallam. tọ́ba mọ̀ pé lóòótọ́ nínú àánú Ọlọ́run tó orí gbà tànàbí Muhammad náà kún dákun bá yorùbá ẹ̀ kó sallallahu alayhi wa sallam. تذكر خير الخلق طاع محمدا عظيم شفيق من دجى الكفر مكرجا. wọ́n lọ lè bí Ànábì Muhammad ni. sallallahu alayhi wa sallam. ipe talenti ó ṣe ríire jù láyé talenti ó sì ní àtibọ̀tán. Ànábì Muhammad wá dáhùn lóhùn pé mẹ́nsùkìtù ìdàwù ẹni tí ó ṣe ríire jù tẹ́lẹ̀ ríire yọ kalẹ̀ òun lẹ́yìn tí wọ́n dá ọkọ mi létí ẹ̀ tọ́wọ́ yóò bẹ̀mí Ànábì Muhammad dáadáa. تذكر خير الخلق طاع محمدا عظيم المحايا أبلجا كان أدعجا. aṣíwájú gbogbo kẹ́ kádàkùn torí Ọlọ́run dákun wí tẹ̀lé mi gẹ́gẹ́ bí ìṣesí bàbá wa Alhaji àgbà. كان بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد. وعلى آله. وعلى آله. وأصحابه. وأصحابه. وأتباعه. وأتباعه. وسلم. وسلم. اللهم صل. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد. وعلى آله. وعلى آله. وأصحابه. وأصحابه. وأتباعه. وأتباعه. وسلم. وسلم. ìṣesí àfàwọn mẹ́ta ni bàbá wa ẹrù ẹ̀ ní parẹ́. آمين. pé Allahumma salli. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد. وعلى آله. وعلى آله. وأصحابه. وأصحابه. وأتباعه. وأتباعه. وسلم. وسلم. أفا شرف الدين. أكرمكم الله. والله يجعل ما يشاء مقدما. والله يفعل. يجعل. والله يجعل من يشاء مقدما. bàbá bàtúrè àtọ̀dọ̀ yìí mo ti fẹ́ gbé kíkí eléyìí tẹ̀ ń ṣe lẹ́nìí ẹ̀ ṣe é pẹ́ láyé yìí. والله يجعل ما يشاء مقدما. bá ní kí n gbé látọ̀rí bàbá mi àgbà bàbá mi Mẹ́kúdí. أدام الله حياته. gbogbo ẹni bá wí bẹ́ẹ̀ oríire yóò tẹ̀ ọ́ lọ́wọ́. أدام الله حياته. àmọ́ bàbá wa dákun
bàbá wa máa dìbò mo kí kalẹ̀ wọn níyà yín. أدام الله حياته. ọlọ́ba àti bàbá lọ́kẹ̀ báyìí. آمين. mo wá kí bàbá wa Mèkúdí. أدام الله حياته. Allahu yaj'alu. الله يجعل ما يشاء مقدما. ìbéèrè mi mo ti dúró yìí síwájú bàbá mi àgbà Mèkúdí. أدام الله ẹ̀yin حياته. lẹ́bẹ̀ẹ́ lọ́hùn kó ṣe yín báyìí ni àbọ̀lọ̀ ńlọ́mọ̀ọ́mọ̀ gbé yín kalẹ̀ bẹ́ẹ̀. الله يجعل ó gbé yín kalẹ̀ bẹ́ẹ̀ ni fúnra ara Ọlọ́run ló lòun ọ̀dà yín bó ti wù yín. من يشاء مقدما. tó bá da yín bá mi kò sí ní tá a lè ṣe fọ́lọ̀ àbí mo ti da yín ìdá púpọ̀. الله àfẹsọ̀rọ̀ fàdí. الله يجعل dídá ẹlòmíì náà bẹ́ẹ̀ lágbóolé wọn ẹ̀yìn ni ọmọ lè tò sí. ما يشاء مقدما. àmọ́ dábàá bá Mèkúdí àwọn ọmọ nọ́mbà tẹ́ ẹ wà àmọ́ àmọ́ yín níta àmọ́ yín lé ẹdí nọ́mbà 1 lónìí. الله يجعل ما يشاء مقدما. bàbá mi àgbà Mèkúdí tọ́lọ̀wọ̀ bá ṣe báyìí fún yín kí lẹ fẹ́ kó tún ṣe bàbá mi. الله يجعل báwa àgúnmu wọ́n ní ti mú. ما يشاء مقدما بقصائص من لا يرى أن يفعل. bàbá mi àgbà Mèkúdí sẹ́ẹ̀kù Mèkúdí. أدام الله حياته. ẹ̀yin lẹ́ẹ̀ máa ń kọ́ni àfẹ́ ẹgbẹ́ yín pẹ̀lú ẹ̀rẹ́ àgbò. الله ẹrù ẹ̀ ní parẹ́ láyéláyé. ألم تر أن الله يقتص من يشاء. wọ́n gbọ́ dàrẹ́tì báyìí ni látẹnu bàbá wa Sahibul Bayan wọ́n lè kò ní àwọn pẹ̀lú ẹ̀rẹ́ àgbò funfun. ألم تر أن الله يقتص من يشاء. ìjọ tí màmá tó bí bàbá wa àgbà Mèkúdí náà tẹ́wọ́ síwájú Ọlọ́run pé mo fẹ́ bímọ tó tún ẹ̀yìn mi ṣe mo mọ̀ pé bí ó ti dà tó ni. ألم تر أن الله Mèkúdí tọ́lọ̀ ṣe fún yìí pọ̀ Ọlọ́run ní jẹ́ parẹ́. يقتص من يشاء gbogbo tẹ́ẹ̀sì ní àrọ́mọdọ́mọ yóò máa jẹun ẹ̀rọ. بعلمه وفضله والإمام على الناس. àbọ̀sọ̀rọ̀ fàdí. حياكم الله. dákun bàbá wa máa dìbò ẹ dákun ẹ ṣe sẹ́wù jẹ̀mọ́. شيخ gbogbo ẹni bá ṣe sẹ́wù ni ò ní parẹ́. شيخ tó a bá ṣe sẹ́wù àti bọ̀tẹ́ ìdí ó sì da. شيخ àwọn ni wọ́n ní kí n ka àyà kan. أكرمكم الله. àmọ́ bàbá wa aláṣírí náà ti dé báyìí. إن شاء الله. àwíyé náà ti wá wà níyà yín wá sí àwùjù kí n ka àyà kẹ̀kẹ́ mọ̀ wá lọ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. bàbá wa ẹrù wọ́n gbé ìjọ kan ní ìsèrí rẹ̀ àsọ̀nì náà ni. أعوذ بالله من الشيطان الرجيم. ọ̀rọ̀ Mèkúdí tẹ́ bá máa bẹ láyé ẹ̀ máa bẹ dáadáa. بسم الله ìfẹ́ lu bàbá mi àgbà lójú tó. الرحمن الرحيم. dé tí ẹ bá kó wájú yín pé kẹ́ ẹ máa dé yóò máa gbà dídè. أعوذ بالله من الشيطان الرجيم. ẹrù gbogbo tẹ́ ẹ bá sì tú tẹ́ máa kó wájú yín pé kẹ́ ẹ máa tú yóò máa gbà tú. بسم الله ṣé púpọ̀. الرحمن الرحيم. àbàtàlá fàdí. أكرمكم الله. mo kí àfáwà àgbà àwíyé أدام الله حياته. ọmọ ẹ̀yà kan bàbá kan làwọn àti wọn. الله. àmọ́ bàbá wa ẹrù ẹ bá kí bàbá wa Mèkúdí ẹ sì máa jíṣẹ́ bàbá mi àgbà máa dìbò. أعوذ بالله من الشيطان الرجيم. ni yóò sì balẹ̀. بسم الله الرحمن الرحيم. bàbá wa Mèkúdí ní kí n má ka àyà kan kí n sọ̀rọ̀ sáwọn ni. الله. wọ́n ti bú kẹ̀ ẹ ti parí ọ̀nà pẹ̀lú ògùn Ọlọ́run láyé yìí táyé bá ń jáyé gbogbo òun yóò máa jẹ́ nàní. آمين. àfàsọ̀rọ̀ fàdí. أكرمكم الله. òsàwùsù mọ́. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. bàbá wa Sàlátì mo kí yín ẹ dákun torí Ọlọ́run bàbá mi àgúnmu ẹ̀ ní parẹ́ mo kí gbogbo wa fà gbogbo tọ́lọ̀ ń kó sí yín látẹ̀ fi ń bẹ dáadáa Ọlọ́run ò ní gbà á. آمين. bẹ́ẹ̀ bá lè ṣe ámínà òun rẹ̀ ó sì máa lékún. آمين. A'udhu billah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. bàbá wa ẹrù ẹ dákun ẹ bá ń jíṣẹ́ bàbá mi àgbà máa ń dìbò dákun ṣe sẹ́wù tó bá ti gbókò náà dákun ṣe ṣe. شيخ. àfàsàrẹ́ fàdí. نعم. Muhammadun Rasulullah. محمد رسول الله. Sheikh Abdulgani
bàtúrè eléyìí ò ní jáse mọ́ fún yín. Muhammadu Rasulullahi. àfàwọn sàlá tí mo kí yín Ìbàdàn láti pàdé kẹ́yìn lọ́dọ̀ àfàwọn àgbà ayédè. Muhammadu Rasulullahi. bàbá mi àgbà mi èkú ní àyà kẹ́yìn tí n bá ti kà á ìwà sọ ní tí bàbá wa Mádìbò jọ nínú àwọn tí wọ́n ti lọ síwájú. Muhammadu Rasulullahi. àṣekárí bàbá mi àgbà mi èkú níbẹ̀ tí ń ṣe yìí àṣẹ ẹ̀yọ́ máa lè ní Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. àpẹẹsì yorùbá Ànábì dáadáa níbi táwọn yìí. Sallallahu alayhi wa sallam. òun ló kí tí mẹ̀tẹ́njọ́ kẹ oore wa dé Ànábì Muhammad wa ní oore yìí èmi kì í jẹ ẹgbẹ́ fún Umaru Allah. ẹgbẹ́ fún Ali wọ́n wá ti oore náà wọ́n ti káàkiri ayé wa sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad pé Muhammadu Rasulullahi. ìwọ tó o bá ń ṣàánú dákun má dáwọ́ àánú dúró ìwọ náà mọ̀ gbàánú ni. Muhammadu Rasulullahi. ayé Kùránì sọ fún wa pé Muhammadu Rasulullah Ànábì Muhammad tá a rẹ́ sí yìí. Rasulullah. òjísí Ọlọ́run ni ruhamẹ́. والذين بينهم تراهم ركعا سجدا Muhammadu Rasulullah walladina والذين معه أشداء على الكفار. walladina máa bàbá wa èrò ẹ̀dá kan bá ń dìlífà mẹ́sẹ̀gì náà fún bàbá mi àgbà Mádìbò Ọlọ́run ní Ànábì Muhammad walladina máa àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú أشداء wọ́n lè koko على الكفار. kì í fẹ́ rí àwọn gèfèrí lójú. رحماهم بينهم gbogbo àwọn sàájà Ànábì Muhammad láàrin ara wọn àti Ali wọ́n ṣàánú ara wọn wọ́n ṣàánú ara wọn wọ́n ṣàánú ara wọn lójú. تراهم ركعا سجدا. àfọsọ̀rọ̀ bàdí àṣẹta abárí lónìí àwíyé tí àfa àwọn àgbà bàbá mi èkúdí tí wọ́n transpire tí wọ́n fún ẹnìkan pé máa lọ Mẹ́kà àṣẹ wọn ẹ̀rí tiẹ̀ ni látọ̀dọ̀ Ànábì Muhammad. يبتغون فضلا من الله ورضوان. àfọsọ̀rọ̀ bàdí àfọwọ́ àgbà Ibrahim ibn Adiyama ẹrù ó kù ṣẹ́jú mẹ́ta ẹjẹ́ nsọ ẹ bá ń jíṣẹ́ fún wọn ẹni bàbá mi bàbá Mádìbò شيخ ẹni tó ṣe bí wọ́n ti ṣe yìí láyé ìgbà kan káyéèsì ó tó dé wọ́n pò ó kọ rẹ̀ ní Ibrahim ibn Adiyama Muhammadu Rasulullah. محمد رسول الله. òun ní ìsànú èèyàn bí bàbá Mádìbò ti sànú èèyàn òun ní máa sànú èèyàn bẹ́ẹ̀ ó wá dijọ́ kan ọ̀rẹ́ rẹ̀ dáadáa wọ́n jọ ọ̀rẹ́ tí a bá kọjá láàárọ̀ báyìí bí bàbá àgbà mi kúrú ṣe jòkó yìí ọ̀rẹ́ rẹ̀ wà lè kúnlẹ̀ yóò kí Ibrahim ibn Adiyama pé ẹ káàárọ̀ abasalamadin أكرمكم الله. khuz min nakijil mali خذ منك المال وارحم سائلا لا تأذيا من صامت الزيادة. mẹ́rẹ̀ arákùnrin yìí jọjúmọ́ yóò máa lè bá Ibrahim ibn Adiyama yóò máa kí tó máa fi lóko owó rẹ̀ ọwọ́ adijọ́ kan kò kí Ibrahim ibn Adiyama الله. ọwọ́ arẹ yẹn tẹ̀lé pé ẹ bá ń lé lágbájá mú ẹ gbọ́ ẹ bá ń lé lágbájá kí ló dé tí ò kí mi láàárọ̀ yìí. خذ منك المال وارحم سائلا. nígbà tí wọ́n dọ́dọ̀ arákùnrin yìí lẹ́nu ìṣẹ́jú méjì ó ní ẹ̀yin tí wọ́n rán wá ẹ̀yin tí Ibrahim ibn Adiyama rán wá òní ìyàwó mi bímọ mọ́júmọ́ yìí àmọ́ kò sí ní táàjẹ́ ńlẹ́ níbi sá. لا تأذيا من صامت Ibrahim الزيادة. ibn Adiyama wá ní ẹlẹ́gbẹ́ wa wọ́n wá gbé déwájú rẹ̀ ó ní gba owó yìí $1 million yìí aṣọ oúnjẹ tíyàwó rẹ̀ ọmọ ẹ jẹ fẹlẹ́ yìí rà. ولو أصدر سعادة جمع مالي bẹ́ẹ̀ yẹn bá lọ́wọ́ tí ọba máa ṣe dáadáa bí sanwó ẹ̀. ولست أرى سعادة جمع مالي ọwọ́ fún arákùnrin náà lówó ó ní kó tọ́jú ìyàwó ẹ̀ kó tọ́jú ọmọ kó tọ́jú ara ẹ̀. ولكن تقي وسعيد. bàbá wa ẹrù arákùnrin náà wá gbójú sókè àdúrà tó wá ṣe ń jọ́nà ni pé Allahumma la tanza ajrul asal yawm li Ibrahim ibn Adiyama àdúrà tó ṣẹnu èmi náà wàá ṣàdúrà bẹ́ẹ̀ fún bàbá wa àgbà Mádìbò dákun ṣe ṣéwù dáadáa jà. ìwọ ọlọ́run o Allahumma la tanza ajrul asal yawm li Sheikh Mádìbò Sulu Gambari ọlọ́run tí wọ́n máa bẹ dáadáa. آمين. Allahumma la tanza ajrul asal yawm li Sheikhana Mekudi wasalaamu alaykum wa rahmatulah. ẹ dáhùn sálámà
aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹni tí anabi bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ dákùnmá náwó méjèèjì sókè kó yòbó anabi kí n gbọ́ lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. ẹyọ kanu. sallallahu alayhi wa sallam. ó di méjì. sallallahu alayhi wa sallam. lọ́dún òde wa ń jẹ́ dà ọlọ́mọkà lọ́dún yìí. àmín. wọ́n ní ká gbowó fún wọn.